gbogbo ìlú tí Álímì sì tẹ̀ pátápátá tó dé dúró, ó dé Ìṣẹ́yìn, ó dé Kìṣí, ó dé Ìgbẹ́tí Ọlọ́yẹ́, ó sì dé Ọ̀yọ́. Kí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fún Álímì gan ní Ọ̀yọ́? Ọjọ́ ń bọ̀ nígbà tí ń bá sọ ìtàn Álímì bí wọ́n ṣe ẹ̀mọ́jẹ̀ ń bẹ ohun tí wọ́n ṣe fún Álímì ní Ọ̀yọ́. Ìgbà yìí Aláàfin Mọ́jọ̀tún náà wá ń palẹ̀ ogun mọ́ láti gbógun ti Ìlọrin, láti lé Àfọ̀njá kúrò, òun àti àwọn jànmọ́ rẹ̀, tí ó sì gba Ìlọrin, tí Ìlọrin ó padà bọ́ sí abẹ́ Ọ̀yọ́ nígbà náà. Ìgbà yìí òun ni wàhálà àwọn jànmọ́ pọ̀, kán jálé onílé, kán finá sọlé, kán báyàwó yàwó sùn, kán ṣe rádaràda, ó pọ̀. Kò sẹ́ni tí ó bá wọn wí, wọn ò ṣe é bá wí, torí wọ́n ti mọ̀ wípé ọmọ Àfọ̀njá ni wọ́n yéé sì ṣẹrú mọ́, wọ́n ti dọmọ ní gbogbo ìgbà náà. Àwọn tí ìsáǹsá tí wọ́n sá kúrò ní abẹ́ ọ̀gá wọn, tí wọ́n ti di ọmọ ní ọ̀dọ̀ Àfọ̀njá, tí wọ́n bá gbógun lọ ìlú tí ọ̀gá wọn wà, tí wọ́n bá kódà ẹni tó jẹ́ ọ̀gá wọn nígbà náà, wọ́n lè ní kó sùn lẹ̀, ìyàwó wọn kó dáná, wọ́n wá gbóúnjẹ lé lórí, wọ́n mọ̀ jẹun. Tàbí kán sọ wípé òun gangan ni kó dáná fáwọn pé wò ó nu o, ọmọọṣẹ́ rẹ ni wá lánàá o, ṣùgbọ́n lónìí wò wá dáadáa, àwa ọmọ Àfọ̀njá wa ṣe ẹrú mọ́ o, àti dọmọ, ọmọ ọlá ni wá, ọlọ́lá ni wá, ilé ọlá ni ilé wa nílọrin. Bẹ́ẹ̀ náà ló ṣe rí lónìí. Èpè àólẹ̀ jà pé àwọn ẹrú ni ó mọ̀ sọba léyìn lórí. Gbogbo òdílé àwọn ẹrú nígbà náà lọ́hùn ní pàṣẹ lónìí dòní ọlọ́run. Ìran ìdílé Àfọ̀njá ò jẹ́ wọ́n lẹ́nu mọ́. Balógun Yorùbá ń bẹ ní Ìlọrin, Balógun Ajíkòbí ń bẹ ń lọrin, àní wọ́n ń lọrin. Ǹjẹ́ gbogbo àwọn eléyìí ǹjẹ́ wọ́n lẹ́nu? Ǹjẹ́ wọ́n lẹ́nu? Ilé Àfọ̀njá nu nídìí àpẹ́, ǹjẹ́ wọ́n lẹ́nu mọ́ lónìí? Àwọn ẹrú ni wà ń jọba, ni wọ́n ń ṣe nídìílé wọn jẹ́ ìdílé ọlọ́ládùn ní èpè. Ẹ wo ìpìlẹ̀, ẹ wo ìpìlẹ̀. Ẹjẹ́ á ṣe jẹ́jẹ́, ẹjẹ́ á ṣe mẹ̀dọ̀, ẹjẹ́ á kẹ́kọ̀ọ́, ẹjẹ́ á kẹ́kọ̀ọ́. Kì í ṣe bí wọ́n ṣe ń jagun ńkọ́là ní akọ́, bí o ṣe ohun tó gbé àwọn tàná ṣubú, ohun tó gbé àwọn bàbá wa ṣubú, àti ohun tó gbé àwọn míì dìde. Ẹ rí ohun tí ń kún ọjà àti tí ń tú ọjà, ẹ rí ibi tí ọ̀kánjúwà bá ẹlòmíì dé, ẹ sì rí ibi tí tẹ́lọ́rùn bẹ́ lòmíì dé. Àwọn nǹkan yìí òun ní kẹ́ jẹ́ ká wò. Irú rẹ̀ náà ní ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, tí wọ́n ń gbéyàn án ṣe gbogbo tí wọ́n ń pè ní oko ọba, igbó ọba lónìí tí a ní nílẹ̀ wa, ṣebí náà ni wọ́n ń mórí bá sí. Ṣé tí àyè bá wá gbà wọ́n náà, tí wọ́n bá dúró síbẹ̀, tí wọ́n dúró, tí wọ́n ní ọdẹ fi wọ́n lẹ̀, fi wọ́n jì, ṣé àwọn náà ò ní máa sọ wípé àwọn náà fẹ́ jà rẹ̀? Táwọn náà ò ní sọ bẹ́ẹ̀? Irú rẹ̀ ló ṣẹlẹ̀ nílọrin. Nutra àlà níbẹ̀ yẹn, à ń gbé sùmọ̀mí, à ń ṣe rádaràda, à ń ṣe wá, à ń ṣẹ̀yìn, à ń ṣàwo. Ó yẹ ẹ lọbẹ̀, ẹ lọlé wọn, ẹ lọbẹ̀, ẹ lọlé wọn. Òun ni wọ́n ń kàkọ́ ogun wọn bẹ̀, ìtàn pè ní military camp náà ń kọ́ ọbẹ̀, náà ń kọ́ ọbẹ̀. Òun ló fi di Ìlọrin dòní. Tí ò bá sí gbé sùmọ̀mí, sẹ́nìkan ó sọ wípé ẹnìkan ó lọbẹ̀ débi pé wọ́n ó mú ẹnìkan wá láti pé kó á ṣàdúrà débi pé yóò gbàdé kankan kan mọ́ wọn lórí. Ìpìlẹ̀ ni ẹjẹ́ á wò, kì í ṣe pé kẹ́kàn jẹ́ ká máa mú nǹkan lórí ikọ̀, ẹjẹ́ á wù tí gbogbo tí gbogbo. Nígbà tí gbogbo nǹkan yìí wá ṣẹlẹ̀, kán mú ẹran ẹlẹ́ran, kán dú, kán pa, kán ṣe gbogbo ẹ̀, kò sẹ́ni tó bá Àfọ̀njá sọ̀rọ̀ wípé tí wọ́n máa ń ṣe ò dáa.
ẹnìkan ló wá gbójúgbóyà, òun náà là ń pè ní baálẹ̀ jàbàtà fágbó. Òun ló gbójúgbóyà ló ránṣẹ́ lọ bá Àfọ̀njá pé Àfọ̀njá mo kí ọ o, lógun ọ̀fẹ́ o, ọlọ́run Ìlọrin, ìwọ náà ni bàbá jànmọ́, ohun tí ìran jànmọ́ ń ṣe ò dáa o. Kán gbalé onílé, kán ti iná bọlé onílé, kán bá yàwó oníyàwó sùn, kán pa àwọn bẹ́ẹ̀ nípa ẹran, kán dú ẹran ẹlẹ́ran, kán ṣe wá. Ìwà tí ò dáa ni o, ojoojúmọ́ ni wọ́n ń pọ̀ sí i, tán bá sì ti sá kúrò, tán bá ti dọ́dọ̀ ẹ, ọ̀nà ti dọmọ. Àrè ni wọ́n o, ẹrú ni wọ́n o, bó bá pẹ́ bó bá yá wọ́n ò fẹ́ ẹrú gan o. Ẹ̀mí ìwọ gan alára gan òde, ronú sí ọ̀rọ̀ o. Ohun tó yẹ káfọ̀njá gbọ́ kó wọnú ilé kó ní ọ̀rọ̀ mọ̀ lọ̀rẹ́ mi sọ, ó ní Fágbó ìlara ní í ṣe é, ní Fágbó ń ṣèmi náà, ó dáa o. Gbogbo ẹ̀yin baálẹ̀, gbogbo ẹ̀yin ọba, gbogbo ẹ̀yin alágbára kíkanjú, gbogbo ìletò, mo fẹ́ rí yín nílọrin o. Ní Fágbó náà múra láti lọ lọrin. Adégún, Oníkòyí àti baálẹ̀ Ògbómọ̀ṣọ́ náà bá gbọ́dọ̀ rẹ̀ lọ pé Fágbó gbòlódà ó ní à ń lọ lọrin ni, ààrẹ náà fẹ́ rí wa, ààrẹ náà fẹ́ rí yan, ó sì ń lọ lọrin, àlọ náà ni. Sọ́ọ̀mọ wípé torí ẹ̀ ló ṣe pé ìpàdé ọ̀tẹ̀, orí ẹ̀ sọ gan nú gbá, orí mi bíi bò, ṣebí wọ́n lọ gbà nímọ̀ràn lẹ́nu ìgbọ́rọ̀, lẹ́nu ìmọ́nu. Ìwọ tó yẹ tó ṣe pé Fágbó ní ọ́, ewu tí ní Fágbọ̀rọ̀, ìmọ̀ràn tó gbà á torí ẹ ni o, tó o bá ti lè tẹ̀ lọrin sógán ni o, ló bá ya jókòó tiẹ̀ ni ò bá fi lọ. Ó dùn Àfọ̀njá, àmọ́ òsì ń táfọ̀njá fẹ́ ṣe, wọ́n ṣèpàdé amúrúmọjẹ àtúkà. Gbà tí kinní tún ń lọ lọ́wọ́, Ṣọlágbẹrú ọ̀rẹ́ rẹ̀ tó wà ní Òkè Ṣúnà, òun náà tún ránṣẹ́ sí i pé Àfọ̀njá, mùsùlùmí lèmi náà, gbogbo àwọn ọmọ tó wà lọ́dọ̀ mi tá a jọ ń jagun, tá a sì ń kéwú, tá a sì ń kírun, ọ̀ lè rí Fúlàní ń bẹ, torí pé ẹ̀sìn wa yàtọ̀ sẹ́sìn tiwọn. Apààyàn làwọn, ẹ̀mí èèyàn ò sì jọ wọn lójú o. Àwa la nílé, àwa la nílùú, àwa la mọ tó tọ́, la mọ tí ò tọ́ o. Ṣé mẹ́dọ́ o, sì ṣọ́ra o pẹ̀lú tí wọ́n ń ṣe o. Ṣọ́ra o torí ẹ̀mí rẹ̀ ò dé o. Ó ní ti Ṣọlágbẹrú ní Ṣọlágbẹrú ń sọ. Kí wọn mọ jáyé fàmílétè ń tutọ́, kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Pé níwájú ta ni àti ta ni. Bí wọ́n bá ṣẹ̀ wá tasẹ̀ àgẹ̀rẹ̀ lọ́la wípé wọ́n fẹ́ kọjá àlà wọn, lọ́wọ́ kan tí bí mo ṣe mú wọn wá náà ní í ṣe lé wọn dànù. Ẹ̀kú òdìdò èrè ọmọdé ni. Àfọ̀njá kọjá ẹni téèyàn dàyà kọ. Álímì múra, ó náà fẹ́ lọ sí ilẹ̀ Bíìdá, ó náà fẹ́ lọbẹ̀, òun fẹ́ ṣe wáàsí, òun fẹ́ gbé wáàsí rẹ̀, ó fẹ́ gbé lọbẹ̀, torí gbogbo àwọn ọmọ Àfọ̀njá, púpọ̀ nù wọn ọmọ Àfọ̀njá ni Àfọ̀njá ti kó fún Álímì, tó jẹ́ pé ó bí fúnra lára rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn ọmọ ẹ̀gbọ́n àti ọmọ àbúrò ló ti kó fún Álímì pé máa bá mi kọ́ wọn kéwú, máa bá mi kọ́ wọn sí ọ̀nà Ọlọ́run. Ìwọ ọmọ rẹ̀ gan tó ti ké Kùránì, tán ti ké Kùránì parí kúrò lọ́dọ̀ Álímì ti wà nínú wọn ọmọ rẹ̀, tán ti ké Kùránì yanjú nínú wọn tán sì ń tẹ̀lé lọ sí òde wáàsí tí bá ń ṣe níta gbangba, tán máa tẹ̀lé lọ, tán máa bá ajá náà sí sí, tí ẹ̀sìn ti yé àwọn náà, tí wọn náà sì ti mọ ọ̀tún yàtọ̀ sósì. Ọ̀rẹ́ Álímì àtàfọ̀njá ó wọ̀ tẹ́nìkan ò lè ríra wọn, tí ò lè rí àárín ara wọn. Àwọn ẹbí Àfọ̀njá gan a sì máa ṣe púpọ̀ nínú ọ̀rọ̀ tán jẹ́ pé wíwọlé wọ̀de àwọn àti Álímì gan èèyàn gan ò lè mọ̀. Àfọ̀njá gan alára gan ti ń rò gan pé òun gan alára gan ẹ̀sìn bá ṣe ń ṣẹ̀sìn gan wù ú láti di mùsùlùmí. Álímì ló lọ bá Fọ̀njá pé òun fẹ́ lọ Bíìdá,
láti pé wà sí lọ́bẹ̀ òun ò sì lè pẹ́ dé ọ̀dà mọ́ pẹ́ o òun ló fi lọ. Álímì ò dé bí ìdá tálímì fi kú tí yẹn fẹ́ gbọ́ tí wọn ò fẹ́ sọnù. Oró náà lálímì kú sí, ìyí àfà Sàólíù ìró náà ló kú sí. Wọ́n sòkú ẹ̀ wọ́n ṣe é wọ́n pé ibi ó sùn sí ìjọba fẹ́ sọ̀tàn rẹ̀ ní í sọ ọ́. Ibi tó kú sí ibi tó sùn sí. Ṣé wọ́n gbé Álímì gangan padà sí ilé rẹ̀ tí ó wà? Síbẹ̀ náà sisi ni àbá gbé lọ sílùú rẹ̀. Ẹ gbọ́ pé kinní kan kíni àmọ́ ẹ̀mí àwọn nílọrin gan èyí tí wọ́n lé tí wọ́n fi ẹgbàá lépò nílùú tó sá lọ s'Ógbómọ̀ṣọ́. Ọjọ́ ń bọ̀ kì í ṣe pé tẹ̀yàmẹ̀yà bí tán bá ṣe rí òun ẹja sọ ẹja ṣe mẹ̀dọ̀ ilẹ̀ Yorùbá nílọrin kì í ṣe ilẹ̀ Fúlàní. Bẹ́ẹ̀ bá sì dé Ìlọrin dòní Ọlọ́run tàbí gbogbo ibi tí ó jẹ́ Emia City gbogbo ibi tí wọ́n ń pè ní ààfin wọn èdè ẹ̀ lè gbédè méjì ju èdè Yorùbá lọ tí wọ́n sọ ń bẹ̀ wọn ò nédè méjì ju èdè Yorùbá lọ. Àbí nígbà tí ayé bàbá mi Lámídì Adéyẹmí ikú bàbá yèyé tó lọ sí bí ìdá tó lọ káàkiri tó padà tó dé Ìlọrin tó dọ́dọ̀ Emia ó ní mo kí ọ mo lọ síbi mo rìn dé gbogbo ibi tílẹ̀ mi dé mo rìn dé gbogbo ibi tílẹ̀ mi dé. Ìwé tí Sultan Sókótó sì kọ tó kọ nígbà tó sọ wípé òun kí ẹ̀yin ọmọ Yorùbá pé ẹsẹ̀ fàyè gbà wá lórí ilẹ̀ yín nílọrin ó bẹ́ kí ni ẹ ti mọ̀ sí gángan mọ̀ wípé Ìlọrin ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ lọrin bẹ́ẹ̀ lọrin Yorùbá ni Yorùbá ni yín kẹ́ ẹ kírun ju bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ gbé sì kí kódà kí láwa nìyẹn máa kan sánmà kó máa kàjúlé ọ̀run Ìlọrin ilẹ̀ Yorùbá ni yín kí n lè kàyìn mọ́ Fúlàní láyéláyé. Ọmọ rẹ̀ ọmọ Álímì Sàlámì Abdulsàlámù ló fi jẹ àrólé kàléfà rẹ̀ ìyún kàléfà ló fi jẹ sí ilé rẹ̀ láti máa mójútó àwọn jànmọ́ àti àwọn wáàsí àti àwọn nǹkan tí bàbá rẹ̀ máa ń ṣe. Ṣùgbọ́n ṣé ìfẹ́ tí ń bẹ láàrin bàbá sí Àfọ̀njá ṣé òní ń bẹ láàrin ọmọ sáfọ̀njá ibi tọ́rọ̀ ti dénú ibi tọ́rọ̀ ti dénú ibi tẹ́lẹ̀ ti ń lọ lọ́wọ́ náà bá sọdún eégún àwọn eégún nara wọn lẹ́gba wọ́n nara wọn lẹ́gba ẹlẹ́ra bá wá ń bọ̀ ó kọjá eégún lélẹ́yìn náà wọ́n na ẹlẹ́ra lẹ́gba ẹlẹ́ra sáré ó sáwọ ilé àfà eégún lè wọbẹ̀ eégún nílé àfà wọ́n lu eégún wọ́n jẹ eégún wòwò wọ́n jẹ eégún wòwò. Ní òfin ilẹ̀ Yorùbá yàtọ̀ sí àsìkò sí yìí o ní òfin Yorùbá níjọ́un aṣọ ò gbọ́dọ̀ sí lórí eégún o ọ̀ràn ni o ọ̀ràn ni o aṣọ ò gbọ́dọ̀ sí lórí eégún. Bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ àwọn mùsùlùmí ká wá sọ wípé ẹnìkan na ẹlẹ́ra ó já òòwò wàhálà ni lọ́dọ̀ àwọn àfáà o kó mọ́ ṣe jẹ́ ẹlẹ́ra gan kẹ́nu obìnrin kó wá sá wọlé àfáà wàhálà ni o lọ́dọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ náà ló sì rí lọ́dọ̀ àwọn eléégún. Ọ̀rọ̀ bá dìjà gbòòrò àwọn àfáà àti àwọn eléégún ìyún àwọn jàmọ́ àtàwọn eléégún náà bá kojú jà síra wọn. Ọwọ́ àwọn eléégún dùn àwọn jàmọ́ àwọn àfáà wọ́n lé wọn àwọn náà bá tún pète ìjà padà náà bá tún kọlura wọn ọwọ́ wọn dà àwọn eléégún wọ́n pa àwọn eléégún bẹrẹbẹ. Ọ̀rọ̀ dọ̀dọ̀ Àfọ̀njá pè wọ́n òun ìfẹ́ jà o ẹ̀tọ́ ọwọ́ ọmọ yín bọ́ sọ kò parí bẹ́ẹ̀ kí wà láyà wá ò lè gbà
èèyàn kan wá máa na ẹlẹ́ra tiwa tí ó ti wá já ẹlẹ́ra wo tí wọ́n ti wá pa àwọn jàmáà lọ pẹpẹrẹbẹ àwọ̀ àbínú àwọ̀ bínú o àwọ̀ ò lè gbà sí àwọ̀ ìwọ lẹ́nu o àwọ̀ ò lè gbà sí ìwọ lẹ́nu o. èmi mò ń bá yín sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ èmi ọlọ́run yín ìwọ kì í sọ ọlọ́run àwa o ọlọ́run àwọn kèfèrí ni ìwọ ọlọ́run tiwa Abdulsalam Sheikh ó ń bẹ ní ilé torí pé àwọn èèyàn ò ní fẹ́ fún ò ní sọ̀rọ̀ wúlẹ̀wúlẹ̀ kí ló fẹ́ bá fọ̀njánú òun ọlọ́run ẹnìkan ọlọ́run ó wá wọn pé àṣẹ òun mà ti fi nǹkan ṣe ráhùn sí gbogbo ohun tí ọmọ Álímì ń sọ fún àwọn jàmáà rèé tóun lọ lọ́rùn wọn òun èso lọ́rùn wọn òun ti tẹ́ òun ti fàkẹ́tẹ́dì òun Kakanfò òun ò gbọ́ kódà lónìí náà ni bó ṣe fi pé tanu kámi lọ bá lógún Oníkòyí ogun ti yá o lọ sọ́dọ̀ Tóyèjẹ Ògbómọ̀ṣọ́ ogun ti yá ẹ bá mi ránṣẹ́ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pogo dé o. ọ̀nà kò yí jìnnà sí Ìlọrin Ògbómọ̀ṣọ́ jìnnà bí wọ́n bá ṣe múra pàjáwìrì ogun yóò gbà wọ́n tó ìkókó ọjọ́ mẹ́ta pé pàjáwìrì pé ogun tá a rò tì tẹ́lẹ̀ torí tí wọ́n bá mọ́ra ogun ní sàn-án odidi òṣùpá mẹ́ta ni ó ní àwọn kan tó rọ̀ ọjọ́ ń bọ̀ nígbà tí ń bá sọ̀rọ̀ nípa bọ́n ṣe mọ́ra ogun àmọ́ pé pàjáwìrì yóò gbà wọ́n tí ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin láti wá múra ní Ìkòyí wọ́n wàá fẹsẹ̀ rìn yóò gbà wọ́n tó bí ọ̀sẹ̀ kan kí wọ́n tó dé Ìlọrin ṣé nǹkan tí wá ní borí Àfọ̀njá wá wò wípé ó dáa ìwọ bá mi lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Ṣọlágbẹrú ní kó máa bọ̀ tòsí lòún wà kó wá kún mi lọ́wọ́ ìjà tá a bá ń jà kó tó di pé àwọn ìdè àwọn yóò kún wa lọ́wọ́ tá a fi tètè lé àwọn jàmọ́ yìí dànù tá a fi pa wọ́n. nígbà tí wọ́n yẹ níṣẹ́ dé ọ̀dọ̀ Ṣọlágbẹrú ní ọ̀tán jàmọ́ ni mọ́ kẹ́rin nìkan kó dógun rẹ̀ já ìwọ jókòó bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ lọ mọ́ jẹ́ kó dógun rẹ̀ jà Ṣọlágbẹrú ò bá mọ̀ kó mọ̀ ṣe é kó náà ta mọ́ra ogun ọ̀nà kan lèèyàn kà ìsìn sí tó bá ní gbégbègbè tó ò bá bá wọn gbé wọn gbé sẹ́yìn kùlé ẹ̀ èyí sì fojú oróore egungi torí n tá a bá ṣe lónìí àbọ̀ wá bá ní lọ́yìn wọ́ọ̀la. Ṣọlágbẹrú ò dáhùn ó dá ẹni tí wọ́n rán wá ó dá jókòó ó ní kò gbọ́dọ̀ lọ nígbà tí ìyẹn ò lọ tán retí tí wọn ò rí inú bí Àfọ̀njá kó gbogbo àwọn ọmọ rẹ̀ tí ní ṣe jàmọ́ tó já sí wípé àwọn Yorùbá bí àwọn tápà kankan ni wọ́n tí ní ṣe Fúlàní ó kó wọn mọ́ra ó nóyá kan dìde ogun àwọn Fúlàní gbọ́ àwọn jàmọ́ ní kéwà láàyè ààrẹ ó ṣe ààrẹ sí ogun fún àwa bí a ṣe bá jagun bá a ṣe bá gba ilẹ̀ bí a ṣe bá ṣe tó àṣẹ ààrẹ lè ṣe báyìí fún àwa náà yóò jagun àwa náà ò lè gbà. àwọn àgbà kan wọn ò ní sọ wọ́n sọ wípé Álímì ò sí ńlé ńgbà náà tàbó ti kú ńgbà náà kì í ṣe pé Álímì ò sí ńlé Álímì ò sí láyé ni Álímì ti kú tó bá já sí wípé kì í ṣe mímọ̀ Abdulsalami láti gbé ogun kó Àfọ̀njá lójú láti fi ojú olóore gúngi láti gba ilẹ̀ onílẹ̀ láti gba ilé onílé láti gbà lu òǹlù lọ́wọ́ rẹ̀ kò só méjì
tó yẹ kí Abdulsalam tí wọ́n fi ṣe kàléfà ilé rẹ̀ kó ṣe ju wípé kó dìde kán kó lọ bá Àfọ̀njá lọ wípé tọ̀ bàbá kí ló ṣẹlẹ̀, kó sì pẹ̀tù sí àwọn jàmáà náà nínú ohun tí wọ́n bá ń fẹ́ òun nìkan jọmọ̀ láàrin ara wọn, tàbí kí ọ̀rọ̀ tó dìgbà náà nígbà tó ń di wípé eégún mẹlẹ́ra ẹlẹ́ra ẹ̀hún sáwà fàrà wọn na eégún wọn ṣe tó dìjà gbòòrò tí Àfọ̀njá ń bá wọn dá sí, òun ló yẹ kí Abdulsalami náà ti dá sí pé ẹ jókòó jẹ́ o, ẹ jókòó jẹ́ o, eléyìí nìkan ìní gajo onírè lọ o, Ọlọ́run wa rèé o, a sì gbọ́dọ̀ ìwo lójú o, ẹ jókòó jẹ́ o. Ṣùgbọ́n mímọ̀ wọn ní wọ́n jágbó sí ń bẹ̀, mímọ̀ tí Abdulsalam fẹ́ jẹ́ ó ṣẹlẹ̀ títí ń retí látọjọ́ tó ti pẹ́ òun ló ṣẹlẹ̀, wọn ò lè bẹ́lẹ́bọ ṣe, wọn ò lè bólóṣègùn ṣe, òun ni bẹ́ẹ̀ bá wá ní bẹ́lẹ́bọ ṣe òun sáà ló ní ìlú rẹ̀, ẹlẹ́nu rírí ló nàmúyá ẹ̀, òun ló ní ìlú rẹ̀, òun ló sì ní ló ní ìletò rẹ̀. Pé ìgbà tá Límídé ní Ìlọrin tó kú, irọ́ tó jìnnà sóòótọ́ nù, ní èéfi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ oyè ní Olówùlé kan tàbí ní Alábúlé kan. Èèyàn tí ó ti mọ gbé ìlú tí wọ́n ń jẹ Kakanfò sí èèyàn ò gbé bẹ̀ rárá, òun ẹ̀ ti mọ rí èèyàn bíi 5,000 6,000 tí wọ́n ti mọ gbé bẹ̀. Torí baálẹ̀ ibi tán bá ti ń jẹ baálẹ̀ ni wọ́n ti máa jẹ Kakanfò, ní èéfi ọba jẹ Kakanfò, ìran baálẹ̀ tán bá ti wà ní ìlànà Kakanfò òun náà máa fi jẹ, tán sì lágbára tán lóògùn púpọ̀. Kì í ṣayé sí o, ìsọ nípa ayé sí o, torí ẹ bá ń sọ nísìnyí ẹ lè mọ sọ wípé bò ní Ìbà Gani Adams jẹ baálẹ̀ sí ìsọ o, torí wípé bẹ́ẹ̀ bá ń sọ nípa ti Ìbà Gani Adams tí ẹ bá ní kò jago tó bá ní òun wá ẹni tí ó sì go fún tí ó ṣe Aláàfin yóò lè sí go fún Ìbà Gani Adams o, kò lè sí go fún o. Àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì Ìbà Gani Adams ṣe olórí ogun gbogbo ilẹ̀ Yorùbá o, Ọ̀ṣọ̀run Ìbà Ọ̀yọ́ òun ni olórí ogun gbogbo ilẹ̀ Yorùbá, Ọ̀ṣọ̀run nìkan ló lè jagun, kò sì síbi tí wọ́n lẹ́yìn Ọ̀yọ́ nìkan òun ni wọ́n ti máa ń jọ Ọ̀ṣọ̀run ìjẹ́ ń bò mí ti Ìbàdàn níbà tí wọ́n fi jẹ́ bẹ́ẹ̀ o, oníbà tí wọ́n fi jẹ́ bẹ́ẹ̀. Ìjọ tí ń bá sọ̀tàn nípa Olúyọ̀lé tó jẹ́ Basọ̀run sí Ìbàdàn oníbà o, àrọ́mọdọ́mọ Basọ̀run Gáà oníbà Olúyọ̀lé, ìyá tó sì bí ọmọ Aláàfin Ọ̀yọ́ ni, ọmọ Ọláméjì ni. Ìjọ tí ń bá sọ̀tàn nípa tiẹ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ ni, ìlú Ọ̀yọ́ nìkan òun ni wọ́n ti ń jẹ́ Basọ̀run, ibẹ̀ náà sì ti lè sí ogun fún yàn. Ṣùgbọ́n pé ká wá wò pé bóyá ń dàrá láàmú lónìí Gani Adams ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kó lọ sójú ogun, kò lè lójú ogun o, kì í ṣèèyàn mi ì mọ̀ rí, èmi àti rẹ̀ fojú ríra rí. Ṣùgbọ́n ohun tèmi ń sọ ni wípé ogun tóun mọ tí ààrẹ lè jà ogun kékeré ni ìyóò nígbà náà, ṣùgbọ́n nísìnyí ìjọba ní sígun fún èèyàn, ọba yìí sígun o, gbogbo ìṣàkóso agbára pátá ó ti wà ní kọ́sítọ́dì ìjọba ti ní ọlọ́pàá, ó ti ní ọmọ ogun, olórí ogun. Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ ló olórí ogun, kódà Ọ̀ṣọ̀run gan tó ń jẹ gan tó ń jẹ́ olórí ogun gbogbo ilẹ̀ Yorùbá kò gan kọ́ ló olórí ogun, ìran mínítírì wa ló lórí ogun o, ìran ọlọ́pàá ní jagun lé, ó ṣẹ̀jọ̀ ogun owó náà ń jà nílé, ṣùgbọ́n ogun ilé sáà nìran ń jà ní tiwọn, ogun ilé nìran ń jà, kán mọ́ lè kán ṣe tiran jà nù. Ṣùgbọ́n tó bá ti di ogun pé ẹ ń wọnú igbó ẹ ń jà ẹ ń ṣe, ọmọ ogun ni o. Bó wá ní Kakanfò Ìbà Gani Adams ṣe kó oògùn bọ́rùn tẹnu yà òun lọ pẹ̀lú ọ̀pá tó mú dání àti ìfìlà jìjìkó níwà náà lọ ìyẹn ìṣúkẹ oyè afẹ́ lásán òní nísìn, oyè afẹ́ kájàyé ká máa lọ lé nínáwó lé olókùú lé ní kínní, ohun tí wọ́n jẹ́ sínú owó náà fi ń jẹ́ o, tó ti yé mo la oyè wa àti ẹ mọ ní ó sọ báyìí ohun tí ń bá sọ òun ni mo sọ, ohun tẹ́ ẹ bá sì rí ẹ pè mí ká jọ sọ̀rọ̀, kò sí wípé bóyá pé kinní kan
nígbà tí Abdulsalami mọ̀ ohun tó fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ òun ló ṣẹlẹ̀, ṣùgbọ́n ọ̀nà ibi tí ìran tó lè ran Àfọ̀njá lọ́wọ́ wà, ọ̀nà wọn jìn púpọ̀ nínú wọn náà sì dẹ́yẹ sí pé ṣe bó sọ wípé òun ò gbàmọ̀ràn kó máa dá a sí, ṣùgbọ́n nìkan ń bẹ bó fẹ́ bó kọ̀ ó gbọ́dọ̀ dé. Òun náà ni Oníkòyí, òun ti ń palẹ̀ ogun mọ́ pé ó yá dandan náà ni Àfọ̀njá ò gbọ́dọ̀ bá báyìí lọ. Àwọn ọmọ ogun Àfọ̀njá àti àwọn jànmọ́ wọn kojú ara wọn níta, wọn bẹ̀rẹ̀ sí ń ta ọfà síra wọn. 2,000 ọmọ ogun ni Àfọ̀njá ní nígbà náà, ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ wípé àwọn yẹn tún ní agbára ju àwọn kan lọ. Àwọn tó nágbára yẹn lé bí 1,000 kan. Àfọ̀njá ń jà nínú ilé tó náà ń pè àwọn ègèdè kan tó ń pè wọ́n ti ń jà nínú ilé. Nígbò yálà kàn déédé rí i pé iná ṣẹ́yọ látẹ̀yìn nínú ilé Àfọ̀njá tí wọ́n ti iná bọlé. Àfọ̀njá jáde láti jà. Àwọn ọmọ ogun 1,000 kan wọ́n rọ̀gbà yí Àfọ̀njá ká tí wọ́n ṣùrùbò. Àwọn ọmọ ogun 1,000 kan tó já sí pé àwọn ò nágbára tó àwọn fèsì àwọn jànmọ́, ṣùgbọ́n jànmọ́ pọ̀ ju àwọn yẹn lọ. Ibi tá a ti ń rí jànmọ́ bíi 20,000 lórí 2,000 péré. Ọfà ni wọ́n sì ń lò. Púpọ̀ nínú àwọn tó sì mọfà tàbí ìran ìbàrùbá ò sí, ìran ìbàrùbá ló sì ń bẹ nínú àwọn jànmọ́ kan mọfà olóró lò. Tí wọ́n bá gbọ́fà báyìí sòsé bí aràn ni. Wọ́n pa àwọn ọmọ 1,000 kan, wọ́n pa wọ́n. Ó kù àwọn ọmọ ogun 1,000 kan tí wọ́n yí Àfọ̀njá po pé àwọn ò mọ fi ẹ̀mí àwọn di títí tí Oníkòyí ó fi dé. Tí wọ́n bá ta tí ọfà bá forí àwọn ọmọ ogun yìí tó bá bá Àfọ̀njá láyà, Àfọ̀njá ó tún fà yọ, yóò ti bọnú ọfà tiẹ̀, yóò tún ta sí wọn. Wọ́n ṣe títí tí wọ́n fi ṣe wọjọ́ kejì. Nígbọ́n ṣe wọjọ́ kejì, wọ́n pa àwọn ọmọ ogun 1,000 kan tán yí ká. Ó kù Àfọ̀njá. Àfọ̀njá wá kojú wọn ní tààràtààrà. Bá ń ṣe ń ta fà fáfọ̀njá, Àfọ̀njá náà ń ta fà fún wọn padà. Wọ́n ń ta fáfọ̀njá, Àfọ̀njá náà ń ta fún wọn padà. Nígbò yá ọfà tí ń pàdé lára Àfọ̀njá, ọfà lẹ́ẹ̀kan náà tí ó pàdé lára rẹ̀ ó lè lé ní 1,000 kan tí ó pàdé ní ara rẹ̀ lẹ́ẹ̀kan náà. Nígbò yá àtojú àti imú àti etí àtẹsẹ̀ àtọwọ́ àárí náà ráfọ̀njá tó ṣe pé ọfà ni. Àwọn ọfà níbi tó pọ̀ dé, àwọn ọfà yẹn ló gbé Àfọ̀njá ró tí ò jẹ́ kó wó lulẹ̀, tí ò fi ṣubú. Ibi Àfọ̀njá wá ní agbára dé tí ẹ̀rù bà wọ́n dé, wọn ò lè súnmọ́ wípé àwọn mọ itú tó lè pa. Ó lè paradà kó gbọ́nra jìgì kí gbogbo ọfà yìí kúrò lára àwọn kó tún kojú àwọn. Ẹ jẹ́ ká fi ilẹ̀. Ẹni bá sọ wípé wọ́n súnmọ́ Àfọ̀njá ní ọjọ́ náà, irọ́ ló pa. Ẹni bá ná súnmọ́ lọ́jọ́ kejì, bàbá ńlá rọ́ ni. Ọjọ́ kẹta ni wọ́n ẹnìkan tó ní gbójúgbóyà wípé bí Àfọ̀njá ó bá ṣẹ̀ wá gbọ́nra jìgì, ó yẹ kó ti gbọ́nra. Ẹ jẹ́ mú ọkọ̀. Ló bá mú ọkọ̀, ló bá mú lé ní ọwọ́, ló di jọ̀wọ̀. Ná bá dá músòmúsò. Àwọn jànmọ́ sì rèé, wọ́n máa ń ní òrùka méjì kan, òrùka ńlá méjì. Wọ́n fi kan sí ìtànpàkò, wọ́n fi kan sí àárín ọwọ́. Orúkọ òrùka yẹn náà ń pè ní orékéndé. Orékéndé. Torí tí n bá kàn sọ tí n parí ètò, wọ́n ò ní ó lè wá bí ìbéèrè pé kò sọ orékéndé ni. Kí ni ìtumọ̀ orékéndé? Tí wọ́n bá ti fi sọ́wọ́ tán fi sí, wọ́n pàdé ara wọn, wọ́n ò rè kọjá, orékéndé sí mi, orékéndé sí mi. Ìtumọ̀ ni pé ọ̀rẹ́ ìkankan náà jọ ni wá, ìkan náà jọ ni wá. Nínú wọn bá dùn, náà bá dá músùmúsù.
nígbà tí wọ́n wá yọ fàkó lára Àfọ̀njá wó lulẹ̀ láyà lọ́kọ̀ lọ erin lakatabu ṣubú Ààrẹ Ọ̀nà Kakanfò lọ káàlẹ̀ sùn ó lọ kò lè dìde. èyí ni ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ìlú Ìlọrin. lẹ́yìn Àfọ̀njá, nígbà tí àwọn ẹbí rẹ̀ gbọ́, torí wípé àkọ́bí rẹ̀ ò sí nílé nígbà náà, tá ń pè ní Olúyẹdùn làkọ́bí Àfọ̀njá. ká ló wà láyé, ká ló wà nílé nígbà náà, ó ṣeé ṣe kó má rí bẹ́ẹ̀. ká ní àbúrò rẹ̀ Àgbọ̀nyìn wà nílé kó má kú, ó ṣeé ṣe kó má rí bẹ́ẹ̀. láṣepa balógun rẹ̀ Kánò náà wà ń bẹ̀, ó ṣeé ṣe kó má rí bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹ jẹ́ ká wò gbẹ̀yìn ọ̀rọ̀, ẹ jẹ́ ká wò yìí gbẹ̀yìn alágbára. mo tó àfèmí èmi mo lè dè yìí, èmi mo lè sọ òun. ẹ wo gbẹ̀yìn bí alágbára yọrí sí. ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ wípé tí Abdulsalami gbọ́ pé Àfọ̀njá ti kú, tí wọ́n sì ti ba ilé Àfọ̀njá jẹ́ tí wọ́n ti sunlé rẹ̀, ó tún lé rẹ̀ kọ́, ó tún sí, ó sì kó àwọn ìyàwó Àfọ̀njá àti àwọn ọmọ rẹ̀ àti àwọn ẹbí rẹ̀ kọ̀ọ̀kan, ó kó wọn mára, ó fún wọn jíjẹ mímu, ó ṣètọ́jú wọn ní Abdulsalam. òun sì ni ó padà jẹ emir àti baálẹ̀, torí pé emir include baálẹ̀ náà ni, torí pé abẹ́ emir abẹ́ sultan òun ni emir wà, abẹ́ emir òun ni abẹ́ sultan òun ni emir wà. òun sì ló padà jẹ baálẹ̀ Ìlọrin ìkẹjọ. lẹ́yìn rẹ̀ ni Sítà òun náà padà jẹ. àwọn àrọ́mọdọ́mọ wọn ò ní jẹ emir ní Ìlọrin dòní Ọlọ́run. mo kí bàbá mi emir àti ìlú Ìlọrin Ibrahim Sulu Gambari, òun ni emir ìlú Ìlọrin lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí. tó títí ìgbà míì tá a tún pàdé, tá a tún fi ìtàn ìlú míì tàbí ìtàn akọni míì kàn wá ní ojú ìwòran. Akọ́láwọlé Olúwaṣẹ́gun Igwe lèmi ń jẹ́, ẹkùn ọkọ̀ rédíò. èmi a máa sọ wípé ejò kan ò ní rọ́ọ̀lù ìpìláyè kó dúró. títí ìgbà míì o, ire gbàngbà.